ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. A kú ìparí oṣù April, today is 31st ní agbára Ọlọ́run. May tá fẹ́ wọ̀ yìí oṣù ayọ̀ ló máa jẹ́ fèmi àti yín o, oṣù ìdùnnú, oṣù àlàáfíà ló máa jẹ́ fún èmi àti yín. Ó máa mú ìbùkún àánú, ó máa mú wá fún gbogbo wa. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ yìí ó tún lágbára o, nítorí wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá Wẹ̀rin ńlá. Ẹ rántí wípé ibi tí mo sọ gist mi dé òun ni wípé ọ̀rọ̀ Olókun tí kábíyèsí bàbá wa Ọ̀nìrìṣà ṣe Adéyẹyè ní Ilé Ifẹ̀, tí wọ́n dẹ̀ ní àwọn priestess, virgin priestess, wọ́n sọ àwọn nǹkan kan fún àǹtí Wáyé. Ṣùgbọ́n ọ̀rọ̀ akọ̀wé ọba tí wọ́n ní pé wọ́n gba ìwé àwọn olórí registry lọ́wọ́ ẹ̀, tí ó dẹ̀ mú evidence wá pé lẹ́tà tí wọ́n fi hàn ló jẹ́ kó ń gbé ìwé yẹn sílẹ̀. Ṣé ẹ mọ̀ pé a ní àǹtí Wahar, òun ló wá sí inú ààfin tó wá gba ìwé yẹn, nítorí pé wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe nínú ibẹ̀. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí gbogbo àṣírí yìí tí wọ́n ní bàbá Wẹ̀rin láti band àǹtí wọn yẹn wípé kò gbọdọ̀ wọ inú ààfin àwọn mọ́ allegedly. Wọ́n ní àǹtí Wahar, wọ́n ní bó ṣe gba royal mansion nìyẹn tó lọ bá Queen Naomi, tó ń fẹ́ lọ bẹ̀ Queen Naomi wípé àwọn ò mọ̀ nípa nǹkan tí àǹtí wọn yìí wá ṣe nínú ààfin. Ẹ̀yin èèyàn lé wọ́n nínú bí Queen Naomi gan nígbà tí Queen Naomi rí wọn. Wọ́n ní Queen Naomi sọ fún wọn pé àwọn ti warn wọn so many times kó má wá sí ilé àwọn mọ́, kó má wá síbi táwọn wá mọ́. Àwọn ò fẹ́ ní anything ṣe pẹ̀lú àǹtí Wahar, àwọn ò fẹ́ ní anything ṣe pẹ̀lú ìkankan nínú wọn. Kó má lọ sí ọ̀dọ̀ ìyá àwọn náà ní Àkúrẹ́, wọ́n má wá sí church àwọn, kó stay away from her. Ipa wọn ti sọ ipe wọn ò gbọ́, ipe next time tí àǹtí Wahar tó bá tún wá sí ibi tí àwọn wà, nǹkan táwọn máa ṣe fún wọn, wọn ò ní nífẹ̀ẹ́ o, wọn ò ní nífẹ̀ẹ́ nǹkan táwọn máa ṣe fún wọn rárá. Ipe because enough is enough, àwọn ti wọ́n wọn tó. Ipe kí ló dé kí náà ń wá kiri. Ipe wọ́n ní àwọn kan wá explain fún Queen Naomi ní àwọn kọ́ làwọn yọ orúkọ Queen Naomi nínú ìwé registry. Queen Naomi ní àwọn ò fẹ́ gbọ́ anything, allegedly bá ṣe gbọ́ o. Wọ́n ní Queen Naomi ní àwọn ò fẹ́ gbọ́ anything, wípé àwọn wọ́n wọn ní ìsìn kán má wá sí ibi táwọn wà mọ́. Ipa wọn wọ́n wọn kán má wá sí ibi tí àwọn wà mọ́, kán stay away from àwọn, kán stay far away from àwọn. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o, tán ló ṣẹlẹ̀. Ṣé ẹ mọ̀ pé bàbá wa Erin ńlá, wọ́n mọ̀ pé bàbá wa Erin ńlá ti wọ́n àwọn àǹtí wa gbogbo ẹ̀ wípé kán stay away from Queen Naomi, wípé kán má lọ sí ibi tí Queen Naomi bá wà mọ́, wípé kán stay away from Queen Naomi, kán stay away from màmá Queen wa ní Àkúrẹ́, kán má lọ sákúrẹ́ mọ́. Wọ́n ní parọ́pò náà ti wọ́n wọn so many times, wọ́n ní bọ̀ wọn ò gbọ́, wọ́n ní wọn ò listen. Wọ́n ní any small thing báyìí gúlé wọ́n ti gbàkúrẹ́ lọ. There was a time pé a gbọ́ wípé wọ́n lọ sákúrẹ́ tán ní màmá Queen wa, wípé wọ́n lé wọn ni, wípé wọ́n wọ̀n wọn pé àwọn ò tún fẹ́ rí wọn ní ilé àwọn mọ́. So ọ̀rọ̀ àwọn sísí wa gbogbo ọ̀rọ̀ wọn kò yé wa rárá. Àmọ́ nǹkan tó ń wá kiri. Lóòótọ́ sísí Wahar lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n cool down, wọ́n bá àwọn sísí tó kù, wọ́n bá wọn fa wàhálà. The only person tá à ń gbọ́ tó ń fa wàhálà kiri ni àǹtí Wáyé. Even gan sísí wa fashion gan cool down. Ẹ rí pé àsọ nǹkan kan ń pa wọn ju pé wọ́n ń sunkún, wọ́n ń rojọ́ wípé kábíyèsí ò ní time fáwọn. Ṣùgbọ́n àǹtí Wáyé yìí òun ló ń fa bìlísì nínú ààfin. Ẹ wo nǹkan tí princess Olókun yẹn sọ. Virgin ni ọmọ yẹn o.
wọ́n ní ó lọ in trance ni ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ipe ibi tí àǹtí wa wà kì í ṣe ibi tó yẹ kó wà ipe àyè aláyè ni àǹtí wa gbà allegedly bá ṣe gbọ́ o ipe ibi tí àǹtí wa wà kọ́ ló yẹ kó wà ẹ̀yin èèyàn lé ẹ wá wo ibi tá a já sí nísìn recently mo tún gbọ́ pé princess mi tún ti sọ nǹkan mi lórí ọ̀rọ̀ àǹtí wa yìí náà ni ṣé àwọn yẹn ṣán mọ àǹtí wa rí ni tó fi ń rí gbogbo nǹkan tó ń rí ṣán mọ̀ rí ni ìyá onífá wọ̀nà yín àwọn sí àzí wọ̀nà yín wọ́n ní kẹ́ jáwọ́ nínú pé kẹ́ máa bá Queen Naomi ṣe competition ipe choosing one ní Queen Naomi recently la gbọ́ pé ìyá onífá ti kó gbogbo nǹkan tó máa fi ṣe full moon sacrifice fún Queen Naomi wọ́n ti kó wá sí inú ààfin nítorí ẹ̀yin náà mọ̀ pé ó ní ìpele tó yẹ kán ṣe lórí ọ̀rọ̀ àwọn ritual àwọn ẹ̀ wọ́n ní ìyá onífá ti kó gbogbo àwọn nǹkan tó fi máa ṣe full moon ritual yẹn wá nǹkan tá a gbọ́ nìyẹn allegedly at least tí Queen Naomi bá lè parí gbogbo àwọn ritual yìí ọkàn kábíyèsí abalẹ̀ ọkàn àwọn náà abalẹ̀ ẹ̀rí pé lẹ́nu ijọ́ mẹ́ta ẹ̀rí kábíyèsí kan mú kọ̀ọ̀kan náà àwọn sísí wa gbogbo yìí ẹ̀rí pé wọn mú wọn jáde mọ́ mo mọ̀ pé bàbá wéré ńlá ti mọ̀ pé táwọn bá ti mú wọn jáde pẹ́pẹ́ dem náà máa ń ṣe pẹ́pẹ́ dem náà máa ń ṣe torí ẹ̀ ni bàbá wéré ló fi mú wọn jáde mọ́ ṣé Queen Naomi tẹ̀lé bàbá wéré ńlá jáde nígbà tí Queen Naomi ò ti tẹ̀lé kábíyèsí jáde so ẹ̀yin náà ní tẹ̀lé kábíyèsí jáde kó ní kálukú jókòó sínú ààfin ṣe bá ààfin lẹ fẹ́ ẹ lè lọ máa represent kábíyèsí ní anywhere tí kábíyèsí bá ń lọ ṣùgbọ́n pé wọ́n máa gbé yín jáde wọ́n máa ṣe pẹ́pẹ́ dem kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ so ẹ̀yin èèyàn lé bí àǹtí wahar bí wọ́n ṣe gba disgrace nìyẹn o ní royal mansion tí wọ́n lọ nítorí ẹni ẹlẹ́ni kò fa wàhálà ó jókòó síbi tí ọkọ ẹ̀ fi ṣe ni àtìgbà tó ti fi ọkọ ẹ̀ ni ó ti jẹ́ ìyàwó alálùbáríkà lọ́dẹ̀dẹ̀ bàbá wéré ńlá wọn fa wàhálà wọn fa bìlísì wọn ní ẹni ẹlẹ́ni lára wọn ní kí tọmọ ẹnìkejì wọn má dá wọn jókòó wọn ni wọ́n dẹ̀ rọra ń fi àdúrà wọ́n fi ràn bàbá wéré ńlá lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin náà ni lẹ máa wá nǹkan tí ò sọnù kiri ẹ̀yin èèyàn lé àwọn nǹkan tá a gbọ́ ní ìta ní ká torchlight sí fún yín tá a bá tún gbọ́ any update a máa mú wá fún yín ní pẹ̀rẹ̀wò pé mo ṣe máa ń sọ fún yín allegedly ní gbogbo àwọn nǹkan tá a gbọ́ yìí tá a ní ká wá torchlight sí lórí social media ẹ̀yin èèyàn lè ṣe ìgbàgbé prize giveaway wa July 15 ó ti ń kanlẹ̀kùn ẹ máa comment ẹ máa share gbogbo àwọn gist wa Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o ẹ subscribe o ẹ̀yin èèyàn lé kẹ́ máa gbádùn gist ọ̀fẹ́ orúkọ mi ni Mashola kò yí padà ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up ó ṣe pàtàkì fún channel wa please share this video like and subscribe God bless you all. Mashola Gist TV love you all.